ojoojúmọ́ pẹ̀lú Olúṣẹ́gun Ládébùà. Episteli ti Paulu apostoli sí àwọn ará Éfésù orí kìíní. Ọ̀fọ̀ kí Ọlọ́run Jésù Kristi Olódùmarè ẹni arógo ó lè fu ẹ̀mí rẹ̀ nípa ti ọgbọ́n àti ti òfihàn nínú mọ́ rẹ̀ kí ojú ọkàn rẹ̀ kó lè mọ́lẹ̀ ẹ̀ lè mú irun rí rè tí ó pè rẹ̀ jẹ́ àti irun rí ọ̀rọ̀ ògo wúni rẹ̀ nínú àwọn ènìyàn mímọ́ jẹ́ àtagbára rẹ̀ rè gbórin jùlọ sí àwa rè gbàgbọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ̀ ìyẹn rè tí mi ṣúṣẹ́ nínú Kristi Jésù Olódùmarè ẹni náà dùn ti palẹ̀ ònókù ó dẹ́kalẹ̀ sí ọwọ́ ọ̀tún nínú àwọn ọ̀run gájú dédé ìjọba àti ọlá àtagbára àtòye àti dédé orúkọ ràmdà èsì náà yé inú kan ṣoṣo ṣùgbọ́n náà yé rè ń bọ̀ pẹ̀lú ọdẹ ti fu dédé irun sábẹ́ ẹsẹ̀ rẹ̀ ọdẹ ti fu ṣe orígónà orí dédé irun rí ìjọ ìyẹn rè ń sí ara rẹ̀ ẹkùn ọ́nẹ́rẹ̀ kún dédé irun nínú irun dédé. Bíbélì dùn ká dédé Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládébùà.